kábíyèsí olódùmarè, kábíyèsí fá, àti gbogbo ẹ̀yin olólùfẹ́ Talọ́run káàkiri àgbáyé pátá. Bó tẹ wíwò ní fọ́, ètò ìwò ní di láṣẹ lọ́wọ́ olódùmarè, láṣẹ lọ́wọ́ fá. Fọ́nrán ajínigbé kan ni mo mú wá lórí ohun tó ṣẹlẹ̀ sí Àgbàlá Gabriel. Ajínigbé òun náà bá lọ f'Àgbàlá Gabriel nímọ̀ràn. Wọ́n lọ pàdé èèyàn lọ́nà, ó ní pàdé àgbà lọ́nà, ó ní ó fún nímọ̀ràn. Ǹjẹ́ o mọ̀ bóyá ó sì èrè làgbà ni? Ó wá yà mí lẹ́nu, ó jọ mí lójú wípé ìṣubú Àgbàlá Gabriel yóò tún wá mú ìmọ̀ràn wá látẹnu Ajínigbé náà. Táyé pé lórí ta ló gbá Àgbàlá Gabriel ṣubú yìí, ẹ̀yin Ajínigbé, ẹ̀yin náà nǹkan ń gbá yìí náà ṣubú. Ọ̀tọ̀ ni tó gbá Àgbàlá Gabriel ṣubú báyìí, torí ọ̀rọ̀ Àgbàlá Gabriel mi ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ jù lórí ẹ̀. Kódà mo tún rí àwọn ọ̀pọ̀lọpọ̀ fídíò táwọn èèyàn ṣe online. Ó bí ìbejì kan, kò tọ́jú wọn, àwọn ọmọ kan ó ló bá wọn sùn, ìwọ ló lábẹ́ tó fi ṣòfò. Gbogbo àwọn ọkùnrin ló kó wa mọ́ le, èmi ò lè sọ lórí ìyẹn. Ṣùgbọ́n lórí èyí t'Àgbàlá Gabriel ṣe wípé wọ́n ní kó gba owó tó gbà, òun náà ló tún fẹnu túká, èyún a ní kò dáa. Ìyẹn dẹ̀ ti lọ, ó ti lọ nìyẹn. Kò sí kọ́lọ̀ mọ́ gbé wa ṣubú. Gbogbo ẹni tó bá ga láyé yìí, mo fi lè ṣàdúrà fún kọ́lọ̀ mọ́ gbé wa ṣubú. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ irú èèyàn tí Ajínigbé jẹ́. Torí Ajínigbé wá lo opportunity pé nǹkan báyìí ṣe s'Àgbàlá Gabriel, òun náà wá lo opportunity yẹn láti wọlé s'Àgbàlá Gabriel lára láti fi sọ̀rọ̀ sí. Tẹ́ bá gbọ́dọ̀ tí Ajínigbé sọ, torí ọ̀rọ̀ tó ń sọ nípa ti Muyideen. Táyé pé Ajínigbé gẹ́gẹ́ fúnra rẹ̀, Muyideen ló sọ dé èèyàn. Ó wá sọ̀rọ̀ s'Àgbàlá Gabriel in sense that pé Muyideen kò rí wò, kò rí yanjú, kírètì ò lè gbàdúrà sí kí Muyideen tó dọ́dọ̀ rẹ̀. Muyideen ó ṣàṣe kékeré kan, Àgbàlá Gabriel jẹ́ fún ọ advice lẹ́nu Ajínigbé. Táyé pé nìyẹn kò mọ̀ mídíà, Muyideen tí wọ́n fẹ́ mọ tó ẹ mọ fi gbọ́ Àgbàlá Gabriel ló sọ̀rọ̀ gẹ́dẹ̀ èèyàn. Ẹ wo kí mọ̀sájọ́ ilé ẹ̀dẹ́pẹ̀ ẹ̀dẹ́. Ẹ jẹ́ agbọ́rọ̀ tí bàbá Ajínigbé sọ. Ẹ̀yin mo gbàgbé káwé èèyàn kẹ́kọ̀ọ́ ní ọ̀rọ̀ yìí, kẹ́ ẹ mọ wo bọ́mọ èèyàn ṣe rí. Ẹ jẹ́ n gbọ́rọ̀ yẹn síwájú. Àwọn náà fún yàn mọ̀ràn nu. Gabriel wá wúlò fún wa Àgbàlá Gabriel, ìmọ̀ràn mi fún ẹ wá rè. Nǹkan mẹ́ta làwọn ẹ̀fín òkú màtí ó gbà yẹn nítorí pé ó sọ̀rọ̀. Ó gbọ́n in tó fi sọ̀rọ̀ ní pé ó rí pé tó o bá sọ̀rọ̀ ó sì sọ. Torí pé Ọlọ́run ìsílẹ̀ yà lábòsí. Ọmọ ní ìyàwó tó ṣe wẹ́ẹ̀dì fún ọ máa na ọkọ lójú ìyàwó bí ìyàwó bá rojọ́ fún ẹ. As a pastor, ò ní tẹ́tí gbọ́ tọkọ, òun ni wọ́n máa na ọkọ. Olóńtà tẹ́tẹ́. Tó yẹ pé o wà spiritual endowed. Ṣé ibi tó ti mú kó yẹn, ṣé ìjọsìn ní ṣe bẹ́ẹ̀? Ṣé ẹnu ní kí dàbí church service ní ṣe bẹ́ẹ̀? Òun yẹn lábẹ́ bíríìjì pẹ̀lú structure. Ṣé o ti mọ̀ pé iṣẹ́ spiritual lọ́wọ́ kọ́kọ́ sí lára ẹ̀? If truly you were God. Ẹgbọ́n tó sọ. Ó ní táyé pé Àgbàlá Gabriel wà natural endowed. If truly Àgbàlá Gabriel were called. Wípé nígbà tó lọ mú Muyideen ní abẹ́ bíríìjì. Ní kí tó ti mú, ṣé ṣọ́ọ̀ṣì ló lọ ń bẹ̀, ṣé ìjọsìn ló ń ti ń bẹ̀? Ṣé sọ wọn kan fún ẹ? Style tí Àgbàlá Gabriel tó ń fi operate nìyẹn. Ó ní if truly Àgbàlá Gabriel was called, àbí kí èèyàn bẹ́ẹ̀ bèwò ló ń sọ. Okay, àti wá gbọ́. Àgbàlá Gabriel wọn ò pé ó pè rẹ̀ ní ọ̀dọ̀ fún ló pè àti gbọ́. Ẹ̀yin tí aláwọ̀ wá pè àbí kú ló pè yín, kí ló pè yín? Tẹ́ wá sọ pé ẹ tún sọ ní ìsìn pé Àgbàlá Gabriel ń lù ú, ó kó sùdì sí lọ́rùn. Àlọ́ ọjọ́ wedding rẹ̀ gan, Àgbàlá Gabriel tún lù ú. Nígbà tí ẹ̀yin tí aláwọ̀ àkọọ̀dù kọ́ PDP ní, ẹ̀yin aláwọ̀ àkọọ̀dù tó wá dọ́dọ̀ tí yín, kí lẹ̀yin fi ṣe? Ẹ lágbára Gabriel yẹn jẹ nígbà yẹn. Akúnlẹ̀ ráwọn fídíò yẹn, ó yẹ ká máa fídíò yẹn wá. Bàbá Ajínigbé yìí kò sẹ́ tó mọ̀ mídíà. Ó wá ń fi òun náà wá ẹni tó sọ pé Àgbàlá Gabriel kò kọ́ọ̀dù kékeré. Òun náà wá gbé Muyideen sẹ́gbẹ̀ẹ́, ó wá fi Muyideen ní ìpawó. Ó wá mú, ó wá ń kọ́ ń kéwú, olóhùn ó kọ́ ń kéwú. Àwọn ó sọ dé èèyàn, àwọn ó ṣègbà fún un, àwọn ó ṣàwo fún un. Promise làwọn náà promise Muyideen lórí wọn náà sí Muyideen sọ́dọ̀. Ṣé bí the same aim tí wọ́n ń claim pé Muyideen ní aim sí, ipe Àgbàlá Gabriel aim tó fi Muyideen sọ́dọ̀,
ṣebí the same aim yẹn ìwọ náà fi mú Muyideen sọ́dọ̀ ó fi Muyideen ẹnìyẹn kò mẹ́ Ajígini ó kọ̀ wá from nowhere wá fi Muyideen ní popularity wá nìyẹn ó kàn ń kéwú Àgbàlá Gabriel gbé mu dọ́dọ̀ ẹ̀ ó mú ọ ṣọ́ọ̀ṣì àbí bẹ́ẹ̀ kọ́ ni nígbà tó dọ́dọ̀ tiẹ̀ náà ibo ni ìwọ náà mú lọ lé kéwú ó fẹ́ mọ́ fi tọ̀fọ̀ gbẹ́ kí n yàtọ̀ ẹ̀yin méjèèjì ẹni tí ò dáṣọ fún ni tọrọ ẹ̀ làwò ẹni tí ò dáṣọ lórí ìkọ́ tó wá lóun fẹ́ dáṣọ rí fún yàn irú aṣọ ló fẹ́ dá fún yàn àwọn fídíò yẹn gbà yẹn náà tí mo tún padà pé Muyideen bó ni nígbà tí wọ́n mú ẹ kó lọ́dọ̀ Àgbàlá Gabriel ibo ló wà báyà ó lọ́dọ̀ Ajígini lòún wà kí wọ́n lọ Ajígini ṣe fún ọ òní má dá lóhùn ẹni tó wo ó ní sọ fún mi gbà yẹn náà tí bá dé conversation yẹn ó ní ẹ má dá lóhùn ẹni tí Ajígini ó sọ́dọ̀ ọmọ lé kéwú tí ó máa gbé ẹ̀kọ́ gbé òfúlé lórí ní wá ó lè lóhùn náà ó sọ kàtíkúrúkálì pé ó lè l'Ajígini náà so ó lè fẹ́ mọ mọ́lẹ́nu ó lè ti ń gbé màálù ó fẹ́ mọ mọ́lẹ́ ti ń gbá díẹ̀ by advice for Àgbàlá Gabriel if free you are called ó yẹ kó ti pray sí kó tó mú wọlé kí ló dé tí ìwọ tí wọ́n wá pray sí tó pray sọ̀rọ̀ Muyideen ṣé Muyideen wà lọ́dún ẹ̀dí sí nígbà tó fẹ́ mọ́mọ́ ẹ ló kọ ẹrú ẹ lẹ́ẹ̀kejì lọ́mọ ẹ fi kúrò làkàtẹ́ Àgbàlá Gabriel kò kì í ṣèyàn Ọlọ́run àbí wọn ò pé àti gbọ́ ṣe bá làwọn pè wọ́ you are called literally you are called you are called concordability àwọn àkọọdù ó kàn mọ sọ̀rọ̀ bí tẹ́ bá ń sọ̀rọ̀ ẹ̀yin mẹ́pà àwọn tẹ́ sọ̀rọ̀ fún wọ́n mọ̀ gbọ́jú yín lọ ó fẹ́ àwọn ọmọ Àgbàlá Gabriel nìyẹn o ẹ mọ́ sí mi gbọ́ o mi wà láti side Àgbàlá Gabriel o ipe tó ṣe dáa àbí kò dáa ibẹ̀ ẹ̀kọ́ mò ń lọ o but àwọn èèyàn àwọn tí mo ò tó nǹkankan táwọn gan táyé pé àwọn gan ò dáa wọn wà fún àṣìṣe wọn wà jókòó tí wọn wà tẹ́bàtì bí ẹni pé àwọn gan dáa ní táwọn afẹ́ búyàn sí àwọn náà ti lu kinní yẹn Muyideen dọ́dún ẹ ò ní popularity yẹn kẹ́nìyàn kò mẹ́ gbogbo àìsí ní ọ̀dọ̀ Mudiru Ajígini ló lọ ara àwọn tí wọ́n ń dáwó láti support yẹn gbà yẹn tán bó ṣe dáwó fún Àgbàlá Gabriel ń dáwó fún wọ náà fún àwọn tó dáwó láti support yẹn gbà yẹn gẹ́gẹ́ pé mi láti Germany àwọn fún Mudiru lówó kó sí ṣọ́ọ̀bù POS kó ṣe kíní kan fún kó ṣe gbá kan fún kó ṣe àwo kan fún wọ́n pè mí mélòó ní wọ́n gàn fúnra ẹ kó lẹ̀ nínú owó tí wọ́n dá fún Muyideen nígbà tó ní sáwà wà lọ́dọ̀ tiẹ̀ náà ẹ̀yin fẹ́ kọ̀rẹ́ tiẹ̀ lọ́sọ̀rọ̀ Àgbàlá Gabriel ìwọ gbà sọ́dọ̀ gbogbo tó wá fún Muyideen látara tiẹ̀ náà èwo nìwọ náà ṣe fún tó fi jẹ́ pé wà tí Muyideen ẹ̀yin náà tún padà jà túká ni èyí mo kọlù Àgbàlá Gabriel ṣùgbọ́n ìwọ tí wọ́n kọlù tí wọ́n náà padà rí Muyideen tó padà rí maintain tó padà rí Muyideen sì kí ọ̀sọ̀dọ̀ ẹ tó fi kó lọ́dọ̀ ẹ tó fi padà ṣẹṣẹ àárọ̀ ìwọ wá níwọ̀ fẹ́ á máa fi ìwọ wá níwọ̀ fi máa advance Àgbàlá Gabriel Muslim ìwà wọn nìyẹn dájú anything táyà níbi kan bá ti lanú lẹ̀ wọ́n wà fẹ́ kó wọ bẹ̀ káwọn náà fi create content Olágbàlà fail ó dẹ̀ dọ̀dọ̀ tiẹ̀ ìwọ tó wà fail kí ni sọ́ọ̀tì tó bá bọ̀ lórí ọ̀rọ̀ Muyideen tí ẹ tẹ́rù tí ń pera yín mọ́ ẹ jẹ́ ń gbọ́ síwájú sí baba lámọ̀ràn. Ọlọ́run pè ìtúlẹ̀ ìwé kọ́ọ̀tì ó ṣe wá mọ tí wọ́n kẹ́yìn Ọlọ́run ò ṣe fi tí wọ́n kẹ́yìn hàn Ọlọ́run fi ọ̀rọ̀ rẹ̀ hàn ayé wípé kò sẹ́ni tó máa kọ̀kọ̀ torí ìwọ gẹ́gẹ́ padà fẹ́ sọ pé ó mọ̀ pé n tó máa ṣẹlẹ̀ rí o then why are you a pastor why are you claiming to see unseen so àǹfààní tó bá ní òun rí tí ó pamọ́ ṣé bọ́n láwọn àwọn àfáà rẹ̀ ò ṣe bọ́ rí pé Àgbàlá Gabriel tí wọ́n bá ti rí tí spirituality capacity rẹ̀ tí wọ́n bá ti ẹ̀ tí dàgbà àwọn àfáà rẹ̀ tó ní mo ṣe bọ́ rí pé ọ̀pọ̀lọ́ ọjọ́ kọ̀ọ̀kọ̀ jùlẹ̀ ọmọ yẹn fa logologo sáyé rẹ̀ so you are not spiritual endowed forget lájọ́ tó ló ti ṣe church ta ló yìí èèyàn ń pè àwọn èèyàn pé kí wọ́n bọ́ yìí àwọn èèyàn nínú ẹni ọkàn lẹ́sẹ̀ ó ṣe ṣe mẹ́rẹ̀kù pé Jesus name ẹ̀sẹ̀ rẹ̀ tí ó kàn yẹn kó náà tó gbé Àgbàlá Gabriel ó ṣe bẹ́ẹ̀ náà. gbẹ́nu sọ̀hún ṣebí ìwọ náà fẹ́ràn ààrẹ sọ ní ìsìn pé ayé Muyideen ni ó ní di spirituality ó ní di kẹsì nǹkan sí nígbà òdòdó tiẹ̀ ṣebí ìwọ náà fi ń pawó ó sọ́dọ̀ lẹ́ńtà láàfáà ni ìwọ náà ṣe ìwọ náà ṣe ka Kùránì sí
káyé rẹ̀ onítùmọ̀ wọ́n á sọ pé ajíkíní ó rìn gìrìngìrì lára rẹ̀ o. ìwọ náà ṣe kí ni ìwọ rí ṣe níbo ló mọ̀ tí Muyideen wà ní ìsìn báyìí. ó máa pe àwọn èèyàn ní ẹ bá fún ẹni lówó afẹ́gbé lọ síbítù o afẹ́gbé lọ bí wọ́n ti tó ẹsẹ̀ rẹ o ẹ̀sọ́ spirituality wo lọ́wọ́ attach máa calling rẹ bá definitely you must rethink of calling yourself someone being called. now ìdí kejì tó fi sọ̀rọ̀ o ní pé àwọn bloggers ti wà pẹ̀lú ẹ̀jù àti muslim àti christian àtẹlẹ́bọ 3-in-1 ní ọ́ lásìkò tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ó di 3-in-1 ní àwọn ẹlẹ́bọ wọ́n ṣàìjẹ wọ́n ń bú wa àwọn christian wọ́n ṣàìjẹ wọ́n ń bú wa àwọn àfáà wọ́n gbé láwàní sórí wọ́n ń bú wa so kí wàá lọ ní láti sọ̀rọ̀ sí sẹ́ńtẹ́ máa ń gbìjà tó máa kásọ lọ́wọ́ ni so ó ní láti sọ̀rọ̀ náà. now ìwọ Agbala Gabriel yẹn ibi tó wáyé kó o ti ronú ni pé oore tó wá ṣẹ láàrin wa àti Muyideen oore ṣẹ láàrin yín ni o sọ̀rọ̀ fún gbogbo àwọn èèyàn fún wọn dá owó wọn ṣe gbé oore Muyideen ò ní mú kó lọ́rẹ̀ popularity tọ́lọ́ tí ní kí wọ́n fi Muyideen ní tó jóore fún ọ sórí dágbàdà mọ́ ebi náà. Muyideen nígbà òdòdó tiẹ̀ náà kò sẹ́ni tó mọ̀ ní mídíà tẹ́lẹ̀ nígbà tí Muyideen dọ́dọ̀ tiẹ̀ náà ìwọ náà níwọ̀n bá pé wọ́n tiẹ̀ mọ̀ wọ́n náà àwọn nìkan ń pè wọ́n náà nígbà kí wà tí Muyideen wà tó túká popularity tí Muyideen fún wọ́n náà sí ọ̀nà ìdá padà fún oore òrìwọ́ náà sí Muyideen ẹ̀yin alábòsí gbogbo yìí ẹ̀yin alábòsí gbogbo nìyẹn oore òrìwọ́ náà sí Muyideen yàtọ̀ sí pé ipò ọ̀nà kan fi ń pawó fi cash out òfin popularity ìgbà náà yóò àmọ́ ṣe Ramadan lecture àbí lecture ìyàwó oníṣẹ́ ńgbà náà yóò àgbé Muyideen sẹ́gbẹ̀ẹ́ Muyideen àmọ́ sùn yóò mọ̀ tó gbé ọmọ tí ó kéwù láti bẹ̀rẹ̀ táyé pé Muyideen nìkan sọ pé olùkàn jẹ́ Muyideen ni òun ò mẹ̀sìn tó ń ṣe àìsí Muyideen pé ara rẹ̀ muslim fún ọ ni olùkàn jẹ́ Muyideen ni kó mẹ̀sìn tó ń ṣe ọmọ tí ó kéwù láti bẹ̀rẹ̀ ẹ wá lọ gbé lágbà ẹ wá ń kọ́ kéwù tipátipá ṣé nígbà tí ó kó lọ dára Agbala Gabriel ṣé kéwù ló sọ pé òun wá kiri ṣé ìmọ̀ kéwù ló fẹ́ ni nítorí pé kó lọ dára Agbala Gabriel Agbala Gabriel lù òun oníyà sì ti tó pé òun fẹ́ jìyà mọ́ ó ní kódà gan òun filé tó fóun gbogbo nǹkan lòun filẹ̀ fún kó mọ mú lọ ó kódà ó tún fìyàwó lẹ̀ fún ṣé nígbà tó dọ̀rọ̀ tí tó ẹ̀ka yìí ló wá bẹ́ẹ̀ ṣe establish ẹ̀ ni gẹ́gẹ́ bá Agbala Gabriel ṣe establish ẹ̀ tẹ́yìn ló bá wálé tí ó mọ gbé tẹ́yìn ló kọ́lé fún ṣebí ó kódà ó tún yẹ kẹ́yìn wa mọ́tò fún kẹ́yìn tó ṣe ju Agbala Gabriel ṣe fún un kẹ́yìn tó ṣe fún lọ kó lè bá wọn pé ọ̀dọ̀ ti yín dáa ṣùgbọ́n ẹ̀yin ò wá láti sọ̀rọ̀ ti yín ṣùgbọ́n orin tẹ́nìkan ṣe ẹ̀yin tún fẹ́ condemn ẹ̀ ó fún popularity kò fẹ́yìn popularity táwọn òkùnrin rẹ lọ́yọ̀ọ́ tẹ́lẹ̀ àjìgìrì táwọn ń gbọ́ orílẹ̀-èdè mọ̀dírù mọ̀díkọ̀ mọ̀dí òǹrù ni ẹ máa gbọ́n tí ń wí. nǹkan tó fún yẹ so oore tí wọ́n ní ara Muyideen dàgbà fún gbèsè ayé tiẹ̀ oore tí Muyideen ní lára tiẹ̀ kò dàgbà ó ti lọ ọlẹ̀ so ìjẹni ọlọ́ọ̀dà lọ́dọ̀ rẹ̀ báyìí. ibi tó yẹ kí Agbala Gabriel yóò ti wá ronú ni pé underground ló yẹ kó ṣiṣẹ́ Muyideen nígbà gbogbo ẹ̀ tí wọ́n á dá ìdáhùn yẹn ó yẹ kó jókòó if truly you have conscience as a pastor you are claiming to be mo fọlọ́wọ́ bá búra ó yẹ kó jókòó ó sàmọ́ bí ẹ̀bí rẹ̀ náà wà ẹnìkan ìjẹ̀bi tán lẹ́yìn méjì bá fa wàhálà ẹnìkan ìjàre tán tí Muyideen bá jẹ̀bi yóò láre tí Agbala Gabriel tó bá jẹ̀bi ìwọ náà láre kí ni iṣẹ́ tí wọ́n ṣe lórí ẹ̀bí tó rò pọ̀ jẹ láàrin wa àti Muyideen kó tó di pé Ọlọ́run wá dé báyìí. If I were you sọ pé mi sọ lọ bí pé I am not claiming to be a saint. If I were you Agbala Gabriel, if I were you, let me repeat it as your brother in tribe. If I were you Agbala Gabriel, wàláì máa lọ ṣiṣẹ́ lábẹ́nú lórí ọ̀rọ̀ Muyideen nígbà gbogbo ẹ̀rọ adá ìdáhùn yẹn. Wàláì tó wáyé pé mi ni wọ́n máa wá Muyideen kan wàláì máa ṣe nǹkan gidi fún. Wàláì máa ṣe nǹkan gidi fún pé behind the camera torí pé oore tí wọ́n ṣe fún Muyideen oore yẹn ti perish oore yẹn ti bọ́ kó lọ Muyideen ẹ̀yìn gbà yẹn. ṣé ń gbọ́ if I were you ìmọ̀ràn dìde léwe àbí ó yẹ kó pe Muyideen kó ṣe nǹkan fún behind the camera cycle tó ní conscious kí lẹ́yìn ṣe fún báyìí behind the camera tó tún fi kó lọ́dọ̀ yín tó tún fi ń tàrà káàkiri tó fi kó lọ sákó lọ́dọ̀ tí yín náà tó fi lọ́dún pọ́npọ́n kí lẹ́yìn ṣe fún behind the camera.
tó ṣáàdúró rọ̀rọ̀ yín tó tún fi ń wá ẹni tí ó dá lókòwò behind the camera if I were you kí lẹ́yìn ṣe fún àbí olóṣàfẹ́yìn náà nímọ̀ bá popularity tẹ̀ ní oore wo ni Muyideen sọ pé òun jẹ́ lára àti yín kálẹ̀ lágbára Gabriel ó ṣe ohun tiẹ̀ oore tó ṣe orí ẹ̀kẹ́ ǹdẹ ni ẹ̀yin sì fẹ́ sóore tí èsì ẹ̀kẹ́ ǹdẹ oore tí yín dà lára Muyideen ni síyàwó lẹ́yìn ìfẹ́ fún ni àbọ̀mọlẹ̀ àbí abẹ́ kọ́lé fún àbọ̀kọ́lẹ̀ rà fún àbí ìlú èbó lẹ́nà àwọn kan tẹ̀sán gbà kan àwọn ajígini láàrin gini bọ́dọ̀jà wọ́n ti rán lu èbó wọ́n ti jẹ́ kí mi kún Muyideen nígbà náà nù pé wọ́n lọ wà lu èbó Muyideen sọ pé ìlú èbó kìíní eléyìí mọ̀ wọ́n ọmọ tí ó mú sí tí ó sọdẹ́rú lé kí ó mọ̀ ni wọ́n wá ní kí wọ́n wá sọ̀rọ̀ gbogbo èèyàn ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ̀ lórí kẹ̀kẹ́ láà wá ní ní den muslim support yẹ christian support yẹ àwọn aláwo náà support yẹ ṣebí wà táwọn èèyàn rí pẹ̀lú Agbala Gabriel bó ṣe ń ṣe sáwọn èèyàn ló jẹ́ káwọn èèyàn support yẹ pẹ̀lú bẹ́ẹ̀ tí wàá ló kọ́ rẹ̀ bàjẹ́ iná àwọn tó support yẹ sí ti support yẹ kí wàá làbàrà wá fa kẹ́ ẹ lọ gbọ́ fọ́tò Agbala Gabriel tó ti gbé mọ́ tó ti pààyàn báyìí àwọn tí ó support yẹ so ṣùgbọ́n ẹ̀yin tẹ́ fẹ́ condemn èèyàn kí ilẹ̀ yìí náà rí ṣe fún Muyideen ní nǹkan tó náà tó lè tọ́ka sí. ẹ fẹ́ kẹ́ ẹ máa rí kọ́ máa ráre kílẹ̀ fi lè kó lọ́dọ̀ ọ̀rú àwọn ìmọ̀ létí Muyideen gbé dì sí ìní lẹ́bà Muyideen lọ for long time ìgbà mọ́ra ní nígbà ìsìbẹ̀rẹ̀ wàhálà yín tí Muyideen náà tún ti padà síbi nǹkan rẹ̀ wàhálà mi nọ́mbà rẹ̀ dán mọ́. ṣe ipò tí ń tàṣíyà rẹ̀ báyìí ó ní ẹ̀sìn kìnnìkan lẹ́fi lé Muyideen sọ́dọ̀ ọ̀rú àwọn òkè nígbà tó wá lé sọ́dọ̀ tí ìfúrí yú wà àkọọ̀dù ará àkọọ̀dù kílé tí wọ́n náà rí ogun ayé Muyideen sẹ̀ tó wá láwọn kan ló lè kó lọ́dọ̀ rẹ̀ àwọn ló lè kó lọ́dọ̀ rẹ̀ nígbà tó sọmọ lọ́mọdé rú tó sọ́dọ̀ ọmọ ilé kéwú ṣé kéwú ló fẹ́ wá kọ́ ni òun blé Agbala Gabriel pẹ́gàlà Gabriel mú lọ ṣọ́ọ̀ṣì ipe sí ṣọ́ọ̀ṣì lè ká Agbala Gabriel mú lọ ìwọ ó dọ̀rọ̀ tiẹ̀ tí wọ́n nílé kéwú náà mú lọ ẹnu kú lọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ntí Agbala Gabriel ṣe tí ò rí ṣe ìwọ náà wá tẹ́rí sí ìwọ náà wá padà rí ṣe wọ́n blé mọ̀ ẹ́ tó kọ́ ṣe tí ò rí ṣe ó tó fi lé bébà Gabriel ní pé tẹ́gbà tí wọ́n padà Muyideen sọ́dọ̀ ìwọ padà rí ṣe fẹ́ẹ́lì ẹ̀lẹ́yìn méjèèjì náà ẹjọ́ fẹ́ẹ̀lì ni kí wá ní tiẹ̀ láti máa yọ nítorí olóhùn ò rí ṣe ṣé wọ́n padà rí ṣe ìwọ gẹ́ sọ ní pé Muyideen ní o mọ nọ́mbẹ̀ o ní nǹkan kan pa ẹ̀ nítorí ní Agbala Gabriel ò ṣe fún behind the camera ẹ̀ wáyé tí wò pé Muyideen kí wò ṣe fún ẹranko. ìmọ̀ wí àràbà òtún Muyideen mo fọlọ́run tí mò ń gbààwẹ̀ fún mo fi búra ìmọ̀ wí àràbà òtún Muyideen báyìí màá wá padà mọ́ post àwọn fídíò tẹ́ẹ̀fì ìdí tí mo fi jáwọ́ kó lọ́rọ̀ Muyideen ẹ wá wo àwọn fídíò yẹn bóyá fídíò yẹn ò favour Agbala Gabriel ò ṣe dáadáa honestly speaking èmi àdúgbò ọmọ ajígini yìí tó orí bẹ́ẹ̀ ṣe drag mi tó mo ń bẹ nínú ẹni tó yẹ kó contact silently pé àfà mo gbọ́ pẹ̀lú yín ni Muyideen wà kó o fi ṣe dáadáa fún Muyideen padà. ọ̀dẹ̀ ni ẹ ṣe gbọ́ ó nígbà yẹn ká Agbala Gabriel kó kọ̀ǹtáàtì òun silently kó lè bá fi ṣe dáadáa fún Muyideen òun bẹnu ẹni tó yẹ kó kọ̀ǹtáàtì. ṣé ojú pé ọ̀fẹ́ ṣe tọ́lọ́hún ló ṣe gba Muyideen sọ́dọ̀ ni ṣebí jẹ́ ẹ̀sìn lẹ́yìn fi jà ike ẹ fẹ́ fi hàn pé ẹni tóun tó jẹ́ Christian ṣe tì ẹ̀yin Muslim ẹ̀yin ó ṣe orogún òwò ló fi ṣe ń gbà yẹn náà ó gba Muyideen láti fi ṣorogún òwò ni nígbà tí ẹ gba Muyideen ẹ̀sẹ̀ tó mú lọ sọ́dọ̀ pásítọ̀ mi ìwọ àtOríyọmí Muslim brother jọ nìyí ẹ fẹ́ fi ṣorogún òwò ni pé ẹ̀yin Mùsùlùmí ẹ̀yin náà lè ṣe ju tí Christian ṣe lọ òun lè fi gba Muyideen sọ́dọ̀ gbogbo ohun tí Agbala Gabriel wá sọ pé Muyideen ṣe ṣé ò wá padà sí lọ́dọ̀ tí yín náà kí wàá lẹ́yìn náà padà wá rí ṣe sí òun náà sì pé Muyideen ìwọ tẹ̀ lówó ní nọ́mbà Muyideen mọ̀ báyìí kí Agbala Gabriel ò pé ọ nígbà tí ìwọ gba Muyideen sọ́dọ̀ tí ò pa Agbala Gabriel ẹbí ọdún ẹlòmíì èkì ronú nígbà tí ìwọ gba Muyideen sọ́dọ̀ ńgbà yẹn tí ò pa Agbala Gabriel pẹ̀lú Agbala Gabriel ọmọ ìwà lọ́dọ̀ mi o ọ̀nà wo lágbà yanjú nǹkan báyìí o ṣé ká ríra o ṣé wọ́n pè tí wọ́n fi ṣorogún òwò ni ó sì mọ sọ̀rọ̀ bí ẹni pé àwọn nìkan ló lọ́pọlọ lórí láì mọ̀ kọ́kọ́ lọ́wọ́ níbẹ̀ lórí wọn ẹ̀yìn gbọ́ wá síwájú.
tí bá bẹ̀rẹ̀ sí post gbogbo hidden videos nísìn ẹ wà máa wo ẹ wà justify rẹ̀ pé bóyá mo ṣe dáadáa fún Agbala Gabriel yẹn àbí mi ṣe dáadáa fún ẹ òun pé Muyideen dáadáa ẹ̀ mọ́ rí ìwọ orí ibi tí wọ́n ti jẹ̀bi bí ọ̀rọ̀ ń kóra ṣàtúnṣe lábẹ́nú àbí sẹ́ǹtì ni ọ́ eléyìí ní ọba àṣàṣepọ̀ kò sẹ́ni tó sọ̀rọ̀ lọ gbogbo bẹ̀yẹ ẹ̀sìn wa sọ wípé a gbọ́dọ̀ bá yín lórí ara yín báyìí sọ yín ọ̀ka wa pé tí ẹ̀ka wa nítorí pé gbogbo kálukú ló lè ẹni lẹ̀ káwọn ìbàrà wò ókè ìwọ gẹ́gẹ́ bí ẹni tí ìwọ náà wà mọ̀ wípé ọ̀rọ̀ rìn bó ṣe rìn láàrin wa àti Agbala Gabriel àti Muyideen nìyẹn ó yẹ kó o ṣàánú ẹ̀ lábẹ́nú náà kó o forget about it ní tí kálukú ṣe yáyà òkùnkùn oníkùnkùn nínú mọ̀mọ́ nù náà nítorí sọ fáwọn blogger làwọn ń sọ náà. ìsọkúsọ ló ń sọ bóun ló lè ṣàánú ẹ̀ lábẹ́nú ó lè ṣàánú ẹ̀ lábẹ́nú ló wá sórí mídíà ló wá ń gbowó fún ṣé ìwọ máa dúró ìwọ náà máa dúró àwọn èèyàn tó sẹ́díwó sí ìwọ náà ni ìwọ náà sì lè ṣàbẹ́rẹ́ lábẹ́nú tó fi sápò lọ́dún ẹ̀ kó wá fowó àpò tara tiẹ̀ kó fi ṣàánú ẹ̀ lábẹ́nú ṣé wọ́n làṣírí Agbala Gabriel tún nísìn pé everybody ti aláìsí pé kò sówó nǹkan lọ́wọ́ ẹ̀ owó táwọn èèyàn gbàdá àṣúrà náà ló fi ń sponsor everything àìsàn lọ́wọ́ tiẹ̀ fúnra rẹ̀ ló fà ló fi ní sista kìnì kan bóyá ẹ fáwọn mẹ́ta tó fẹ́ gbalé ẹ fún wọn lówó kìnì kan àìsàn lọ́wọ́ ẹ̀ ni afẹ́ fi bọ́ọ̀sì gbẹ̀yìn lọ sẹ́kọ̀ọ́ lọ ya x-ray lọ ṣe tẹ́sítì ẹ̀yà epo 500,000 tó fúnra ẹ̀ lówó lọ́wọ́ kó a mọ̀ ní kó máa fi owó aláàrẹ̀ rẹ̀ po so owó wa ló fẹ́ kó fún Muyideen silently ṣé inú owó wẹ́wẹ́ tó ń pàjọ fẹ́ lómi ni kó fi fún Muyideen silently àbò inú owó òjọ tiẹ̀ ìwọ ṣe fún Muyideen owó silently kí wọn náà ti ẹgbẹ́ bí 5 million fún wọn ló sá fún wọn náà ló kọ ẹnìyẹn kó o mọ àdàgbàjẹrà òfu àdàgbàjẹ jígínní. if you were not paying them so the person go pay wọn if you were not paying them wọn á lówó lórí issue rẹ not to talk of come and tell us pé o pay blogger kankan wá búra wípé o sanwó fún blogger kankan láti cover rẹ ìwọ tó wà mọ̀ bá ń gbàgbé wá scatter bẹ́ẹ̀ yẹn you should have found a way or the other to get Muyideen to give him something tangible out of what you have acquired pẹ̀lú sáà rẹ̀ ó tàbí lára rẹ̀ ni ó forget ẹjọ́ lòrà wára yín ni àṣàwọn ọmọ ìsìn wa lájọ́ ń gbádùn ara wa ni olùkọ́ tó ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ wọ́n jọ wúlò fúnra wọn ni ó wúlò fún ọmọ tó kọ́ lẹ́kọ̀ọ́ ọmọ tó ń kọ́ lẹ́kọ̀ọ́ wúlò fún kí ló dé tọ́mọ tá a bá ń kọ́ lẹ́kọ̀ọ́ tẹ́kọ̀ọ́ yẹn ò bá yé kí ló dé tó olùkọ́ máa ń ṣe wàhálà gan torí pé ó rí i pé ara kọ́mọ mú gbọ́n tó ń kọ́ yé ní sáà tó náà ti jáde pé ta ló kọ́ ẹ àbújú àti gẹ̀rẹ́ ni èèyàn ni bọ̀bọ̀ yìí o so sábà nìkan láwọn ń sọ fáwọn student wa máa à ń sọ fún wọn ń sọ fún àyíkẹ́kẹ́ jù kan lọ ní ṣùgbọ́n kò sí ẹni téèyàn méjì bá jọ dá akẹ́kọ̀ọ́ ẹnìkan ò ní àǹfààní 0% percentage lè jura wọn lọ ní ìwọ́n lé ní 99 gan ẹnìkan sáà ní 1% níta bá fi ní 1% àǹfààní náà látọ̀dọ̀ ẹnìkan sọ́dọ̀ ẹnìkan àǹfààní náà ni so àǹfààní tí Muyideen rí lọ́dọ̀ tiẹ̀ ń sìn kò sí lọ Muyideen mọ́ àǹfààní tí wọ́n fi Muyideen rí ó ṣẹ́kù lọ́dọ̀ tiẹ̀ Agbala Gabriel Muyideen ló gbé ọ sáyé náà yes you cannot deny that Muyideen ló gbé ọ sáyé tẹ́bi fi mọ́ o tó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi mọ́ Muyideen so èèyàn wa ẹjẹ́ a máa fi làákàyè ronú ẹ̀mẹ́jà a máa fi abẹ́ ronú wọ́n máa fa abẹ́ tọ̀ wọ́n máa fa abẹ́ defecate so ìyẹn ni ò ní jẹ́ kéèyàn máa wà too emotional tó bá gbọ́ ọ̀rọ̀ so blogger sí yàtọ̀ sí investigative journalist investigative journalism lè mí ṣe láàrin Agbala Gabriel àti Muyideen and the videos are available lágbára Ọlọ́run I will be posting the videos one after the other akẹ́mọ̀ comment sí ẹ wá rí i pé àwa ò ṣe kí Agbala Gabriel ó lọ lẹ́wọ̀ because ọmọ kékeré pátápátá ní sí mi kìí sábìlì kejì ni kìí sábìlì kẹta kìí sábìlì kẹrin mo fi Ọlọ́run búra so màá já máa ro kí àti kí ló dé mi àti ẹ̀kọ́ I don't know him from Adams he doesn't know me from Adams so why will I be saying you should go down so kọ́ ló dákun kó sànù wa. so ṣe gbọ́n tó sọ ó ní fídíò ó ní wo fídíò kan tó ń post tó ń fi ìrìnà Muyideen lọ́wọ́ káyọ̀ pé òun ò ṣe Agbala Gabriel ní owó wọlé o òun ò ṣe pé fídíò tó ṣe yí gangan ó ṣe kó lè bá àwọlẹ̀ ni ó fẹ́ fi gbà wọlẹ̀ ni ó ní pé gbogbo ayé ti wọnú sí la wọn náà afẹ́ opportunity yẹn ń ta ẹ̀ fídíò tó ṣe yẹn gan ó ṣe kó lè bá àwọlẹ̀ ni you are both failed àyíbó lè bó ṣe fi náà pé ẹ̀yin méjì jọ fail ni ní tí wọ́n sọ pé Agbala Gabriel Muyideen ní ọmọ dáadáa ni ó ṣe gbá kan Agbala Gabriel lèèyàn burúkú ó dùgbà tó dọ́dọ̀ tiẹ̀ náà
creative ò ṣe rí túnṣe tó jẹ́ pé ó padà fi wọn náà lẹ̀ ni ó sàníyẹ owó tí wọn náà gbà ó tàpù lára Àgbàlá Gabriel tí wọn náà tàpù lára Muyideen ta ló mọ̀ rí ó ní Àgbàlá Muyideen Àgbàlá Gabriel wọn ò mọ̀ rí rárá Muyideen lèmi fi mọ̀ everybody fi mọ̀ àgbà kò mọ̀ rí rárá ta ló mọ̀ wọn náà tẹ́lẹ̀ investigative journalism ló ṣe lára láti Àgbàlá Gabriel ó yẹ káwà Gabriel ò pé ẹ nígbà tó ń bá sọ̀rọ̀ ogún owó ní ti Christian orí ṣe ẹ̀fẹ̀ òpẹ́ Yorùbá bẹ́ẹ̀ Muslim ló ṣe ẹ̀ Muslim náà gbégbé sí ìgẹ̀tì ń wáyà fẹ́rẹ́fẹ́rẹ́ tí wàá lóore tí wọ́n rí ṣe fún Muyideen ní báyìí báwo tí Muyideen ṣe fún wọn ìwọ sì ń jẹ jìsìn ìwọ náà lè wá oyin díà nírú àwọn èèyàn báyìí lẹ́nu wá sí báyìí fi lè rí fídíò ẹ̀ ṣé mi náà mọ̀ ọ̀nà from Ádámù ni kódà ìmọ̀ from Ífù kì í ṣe sọ́dọ̀ pé mo mọ̀ from Ádámù gan ìmọ̀ from Éfà ta ló mọ̀ yẹ ọmọ ilé ike à ń ṣe wọn láǹfààní ó fẹ́ advice ẹnu níbi tó wá padà ọ̀rọ̀ sí ní ìsìn báyìí advice wa ló padà fún Àgbàlá Gabriel advice wo ló padà fún bí èkó tún padà fi sí ẹ̀yẹ ìgbé káyọ̀ lè bá a rí pé Àgbàlá Gabriel yí pé ó ti ń tẹ́ bọ̀ tipẹ́tipẹ́ pé tí Muyideen yẹn náà àbòsí ló ṣe ó ṣàbòsí lọ́rọ̀ Muyideen ẹ̀yin tẹ́yìn ò sí ṣàbòsí tí Muyideen lọ́rọ̀ yín kí lẹ́yìn padà dé ṣe fún mùsùlùmí àtàbòsí Ọlọ́run lè ṣàánú yín ẹ̀ ń báyìí tó jókòó pẹ̀lẹ́ mú bí ọkà sàrà ọ̀rọ̀ gidi kan rò pé tẹnu jáde wọn ò ní mọ̀ pé ìdí ní fi ń ronú kò sọ́pọlọ kankan báyìí olólùfẹ́ wojú òjì tí yín jáde mo kàn ní kí mẹ́lẹ́sìn ní ẹ̀ wá ni ó ti pé wáyé tí wọ́n ságbára Gabriel la òun náà yọ sọ́bìrì ètè Ọlọ́run Olódùmarè ó kù ṣàánú wa láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ Ifá ó jẹ́ fi ń wò ní ìfọ́ lẹ́ẹ̀kan sí iléeṣẹ́ Renix oògùn ewé àti bùtà ṣe lọ́nà ti ìbílẹ̀ ó ń ta wàràwàrà fẹ́yìntì afẹ́fẹ́ alágbàtà wọn nígbà tẹ́wọ́ lójú fún náà ilẹ̀ máa kàn wọ́n sí láṣẹ Olódùmarè láṣẹ lọ́wọ́ Ifá ó ta fi ń wò ní ìfọ́ ìta fi ń wò ní ìdí mo ṣe làbọ̀ yọ̀ làbọ̀ yìí bọ́ ṣiṣẹ́.